ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Mágbó owó mi bó pẹ́. Máyàrá wájú ti bí fún wọn lówó wọn. Mágbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. SAAMU ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí SAAMU fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpamọ́. Yes. What's all this? Daniel? Tani bao. In my house? And dressed like this? Madam, hey, calm down. Let me call him up here, you know. Excuse me, kí ló ṣẹlẹ̀? Kí ló fariwo ń bí? Kí ló ṣẹlẹ̀? Huh? Hold on, let me make it clear to you. Show lady tó ń wò yìí, she's my new girlfriend. Excuse me? Yes, she's my new girlfriend. And bó dẹ̀ yín wò yìí, ó máa bímọ fún mi. Farabalẹ̀ tí wọ́n bá ní o ti decide láti yàgàn, o ready láti bímọ. Bóyá wà yìí, ẹ̀ tó máa bímọ fún mi lélẹ̀. And news flash, o ti bímọ rí bóyá wò yàn. Tested and trusted. Ayo, what nonsense are you talking about? My friend, if you come an inch close to me, èmi àti ẹ máa ní problem. Ayo, yes. Because of this thing? What? What? Come back here. What's your problem? Look here. Let me tell you something. If you test me, I will deal with you seriously. In Ayo. fact, Jordan, Mombo. Oh man, no, me tori obìnrin. Hello. Me ò fẹ́ rí ẹni sàkání mi mọ́. Do you understand? I don't want to. In fact, I don't want to smell you around me. Do you understand? Ayo, this is not fair. Let me come back and meet you. Sobo, Mombo. Ayo, this is not fair. Ọlọ́run máa dá o. Ọlọ́run máa dá o. Jordan, man, do it. Yes, what is it? Close your. Every living soul, praise the Lord. Let us praise Jehovah. Praise the Lord. Gbogbo ọkàn alààyè yìn Olúwa o, yìn Olúwa. Kájọ yìn Jehovah, yìn Olúwa. Pẹ̀lú mi. Ní sùúrù. Kí ló ṣe? Farabalẹ̀. Ṣẹ́kún tó ń sun náà lójú àǹkì fún. Ṣó ní kàtà ni? Ẹ kí ló wá fẹ̀kún? Gbọ́wọ́ farabalẹ̀. Gbogbo tó lè wù kó máa ṣe suspend the crime. No, just suspend the crime. Suspend it. No, má sunkún mọ́ suspend ẹ gbé tó ẹkún tó sùn suspend ẹ lọ́wọ́ kan báyìí. Ọmọ náà. Ṣé kàtà yẹn ń fún ẹ lórí wá dàbí ààrẹ ni? Kí ló ṣẹlẹ̀? Nítorí ọmọ olóríire ní ọmọ alálùbáríkà ní ẹ o máa ń fojú pààyàn rẹ̀. Èmi lórí nínú ẹ̀kún tó wà yìí, ó dẹ̀ tún kúnlẹ̀ òkì mi. Kí ni tó ń ṣe ẹ́ gangan ni kò jẹ́ kí n mọ̀? What is the problem? Nítorí ọkọ mi ni bàbá Sàámù. Lórí pé mi rọ́mọ bí ẹ wọ́n máa kóbìnrin kiri, ọkọ máa kóbìnrin kiri, ẹ tún wọ́n gbé ká mi mọ́lẹ̀. Nítorí ó rọ̀ mọ́ bí ó ń kóbìnrin kiri. Ó tún wá gbóbìnrin ká ẹ̀ mọ́lẹ̀. Ṣé wọ́n ló ń ṣọmọ ni? Kò yé mi o. Sọ́kù ẹ̀ ló ń ṣọmọ ni? Kò yé mi bàbá Sàámù. Ta ló ń ṣọmọ nù èmi èjì? Ta ni? Ṣé bọ́lọ̀ ń lè mí mọ̀ tó ń ṣọmọ? Ẹ wọ́n mọ̀ ṣe bá yín sọ̀rọ̀ yìí bàbá Sàámù, obìnrin wà nílé ẹ̀. Lọ́dún ẹ̀ báyìí. Obìnrin wà lọ́dún ẹ̀ báyìí. Wá farabalẹ̀ ni o. Ẹkún tó ń sùn tómi ò dẹ̀ jáde lójú ẹ̀ dá mi sí pé gbogbo inú ẹ̀ á ti kún fómi bẹ́ẹ̀ ni pé páìpù fọ́. Gbogbo àwọn lungs ẹ̀ àti veins ẹ̀ á ti kún fómi. Nínú lọ́hùn má sunkún mọ́, má sábà sẹ́tù ẹ̀ ní tó ti yẹ ń sìn. Farabalẹ̀ obìnrin wà ń bẹ̀ báyìí. Olúwa nílé ìwòran àwọn ẹ̀ṣẹ̀ máa lọ. Wá ní sùúrù. Tí kìí ṣe pé nǹkan mi ti ṣẹlẹ̀ tó o fẹ́ sọ fún mi. Mi ìṣe kọ́kọ́ mú bàbá Sàámù, mi ìṣe kọ́kọ́ mú. Alóbìnrin wà nílé ẹ̀ torí tóbìnrin ẹ̀ ló ṣe lé mi bọ́ta. Ẹ wọ́n wọ̀ ẹ̀ ti sùn mi, má lọ para mi dànù ni. Má jẹ́ wo àdírẹ́sì mi lè fún ẹnìyẹn o. Àwọn ọkùnrin à ń la kùrí o. Tó bá lọ parẹ́ ẹ̀ dànù, o máa wá sí wedding wọn o. Òkú díẹ̀ ló máa jẹ́ ńgbà yẹn. Wà á kọ́ máa juwọ́ bí òkú ni àbí kó máa sunkún bí egbére yìí náà. Bí style aṣọ ẹ ṣe rí lọ́mọ ṣe sọ mọ́ ẹ lẹ́yìn. Àìbójúwẹ̀yìn kó wo ń tọ́lọ́run fẹ́ ṣe fún ẹni o. Ó dẹ̀ sunkún torí ọkùnrin.
kí ló ṣẹlẹ̀ báyìí irú peacemaker wo ni mo fẹ́ jẹ́ ládùúgbò ìtorí Ọlọ́run ọ̀tọ̀ níbi tí mo dẹ̀ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́mọ ìbá lọ parẹ́ sí rẹ̀ lọ́rùn kọ́ torí life máa move on ni o kò sẹ́ni máa parẹ́ o tó o pẹ́ o kú èèyàn kan wá parẹ́ nítorí tiẹ̀ láyé kí bọ̀bọ̀ ìmáà máa lọ dá wàhálà lẹ̀ báyìí torí Ọlọ́run o kí ni gbogbo eléyìí nínú community kẹ́ ẹ bá tiẹ̀ máa farabalẹ̀ torí Ọlọ́run ayọ̀ ṣé ìròyìn máa wò gbogbo community àdé bàjẹ́ ni kọ́kọ́ máa kọ ìyàwó kíyàwó máa kọ́kọ́ nítorí àìbọ́mọ́ ẹ̀yin lè ṣọmọ ní bí mo ṣe sọ̀rọ̀ tó iná ó ti gbọ̀pọ̀ wà nínú ilé kò dẹ̀ jáde ayọ̀ tá a bá pọ̀kù ní gbogbo àlàyé ló dáhùn ayọ̀. kí ló ṣẹlẹ̀ ìgbà tí mo rọra pẹ̀ kí ló tó jáde. kí ló ṣẹlẹ̀ mo busy nínú ilé. kí ló tó fi rò kí ló tó fi dúró lórí pé tá a bá pọ̀kù ní gbogbo àlàyé ló dáhùn ṣe bá sọ fún gbogbo wà nínú ilé tán ló ń lé òun jáde sìn. mo lé dànù náà nìyẹn. àbájọ òótọ́ sọ náà bẹ́ẹ̀ náà ló rí wọn ló ní ṣìnà ní ẹ ìwọ wọn ló ń jẹ́pọ̀ káàkiri ibi tó ti ń jẹ́pọ̀ kiri ṣé títí àtọ̀ ẹ̀gàn kò ti ní wọ́ọ̀tì báwo ló ṣe fẹ́ dúró lára obìnrin tó máa wá fi di ọmọ tó ṣe tí lọ́tọ̀ọ̀tọ̀ yìí inú rùngbọ̀n ẹni ṣìnà wà inú rùngbọ̀n ló kó ṣìnà sí wọn ló ń kóbìnrin káàkiri ó tún wá móbìnrin sínú ilé yìí kí lọ́mọ ìṣẹ́fún ẹ̀ ṣé wọ́n lọ́lọ́run ni ìwọ ní complete wọ́n ti ń produce ọmọ ńlẹ́ ní ṣòwò ní ilé tó fi lọ́mọ kiri ayọ̀ kí ló sì yẹ ẹ̀yin tí a bá lára báyìí akọyin máa ń pọ̀ nígbà bíi kí ló ṣẹlẹ̀ ọmọ yẹn mà ló máa para ìdánù sí ẹ lọ́rùn màní ó ló máa para ìdánù o. Rasamu ó ń pẹ́ kó tó para ìdánù ó ń pẹ́ ayọ̀ ó ń pẹ́ kó tó bá dẹ̀ para ìdánù tó Rasamu ẹlòmíì wà tí máa fi replace ẹ̀yẹn olè. Are you serious? That is not an issue. Baby, kí ló tún ṣẹlẹ̀ mò ń gbàrú ẹnu lé. Má worry babe, everything is okay. Rasamu ẹni tí màá fi replace ẹ gangan lóde yìí. Yes ẹni tí màá fi replace ẹ lélẹ̀. Rasamu ẹjọ báwo ni wọn máa ṣe wà ní for years tá à ní gbọ́ pa tá à ní gbọ́ po kí ló dé kí ló ṣẹlẹ̀. Ta ló máa fi replace ẹ. ẹni tí màá fi replace ẹ lóde yìí. Tani yeah this is my baby. Tani baby ṣé grandma ni baby. kí ló ṣẹlẹ̀ náà Rasamu. Grandma tó dúró ló ń pè ní baby kí ló ṣe ẹ o jẹ́ lu ọ̀la ká yẹ kó lu ọpọlọ ẹ wá àbọ̀ àbá lọ̀rọ̀ tiẹ̀ ẹ jọ máa ẹ kọ́lẹ̀ bọ̀ ẹ rà mọ̀ ẹ jọ ẹ mọ̀ mi. mi ò mọ̀ yín o. ó tiẹ̀ lè mọ̀ mi ó lè mọ̀ mi àmì mi mú ẹ dáadáa lọ́sítítù. dókítà tẹ́ ẹ bá rí àpátímẹ́ǹtì yẹn sà ẹ máa ti láìkè ẹ̀jọ̀ ẹ máa lọ́ọ̀fù ẹ̀ gan ni o. Really? Yes. Bùrọ̀dá Sàámú èlò ọ̀gán wa ní àpátímẹ́ǹtì yẹn. 70 million ni asking price o 70 million. 70 million. Asking price. Ní environment yẹn wọ́n fẹ́ tàbí ẹ̀ 70 million. And wọ́n ní asking price. Anyway Bùrọ̀dá Sàámú ẹ jókòó mo ní ọ̀kan tí mo fẹ́ lọ ṣe lọ́fíìsì tí bá ṣe tán màá ní kán pè yín kẹ́ ẹ wọlé. Okay ẹ ṣé gan doctor. Alright. Yes ẹ ṣé àmọ́ bí tí màá jókòó sí. ẹ jọ̀ọ́ sáyìn lẹ́ni kí n dúró dè yín bíbá látàrí ìgbọ́n lẹ́fẹ́ dá mi lóhùn. Àǹtí ẹ má worry everybody ni mo máa attend sí ṣe rí mo ní patient lọ́fíìsì mi tí mo ní láti sáré lọ attend sí nsìn ẹ má worry tí n bá ṣe tán màá ní kán pè yín kẹ́ ẹ wọlé ẹ fọkàn yín balẹ̀ ok Bùrọ̀dá Sàámú. dókítà ọ̀pọ̀lọpọ̀ gbogbo yìí dá lóhùn pẹ̀lọpọlọ. ọ̀rẹ́ mi kí ló dé tó ń dá rẹ̀ láàmú báyìí torí ọkùnrin bí ti báwo. òun ní tó ń wá oyún kiri kí ló kan rú àwa báyìí èmi tí mo ṣì wà ní street ṣé mo lè máa wá oyún kiri kò possible tó bá ní any man tó sọ pé òun love mi sìn mo máa ní mo love ẹ padà ní tó bá tiẹ̀ ní kí n bímọ fún mo máa ní mo gbọ́ ni màá dẹ̀ máa gba owó ẹ̀ títí màá fi gbà tán ni tí n bá tún gbà tán mo tún máa lọ́dọ̀ èèyàn mi màá tún ṣe the same thing. ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ o kúrò ń bí o bọ́ sàn ìyẹn náà tán o bọ́ sí ibi padà as in until when. ìgbà wo ló fẹ́ ṣe dà kò sí obìnrin tó máa wà nílé ayé tó máa ní pé òun ò fẹ́ bímọ torí wọ́n bí wa ni bíbí ló bí wa àwa náà gbọ́dọ̀ bímọ. ṣebí mi mo nira mi. ìgbà tó nira ẹ̀yìn ò wá ní kó wọn ṣe yàmáyàmá. bẹ́ẹ̀ la ṣe máa bá ẹ sọ títí tó ò ní gbọ́ tó ò ní gbà ìwọ ló mọ̀ wo tó bá ṣàtìṣe tán bì. ibẹ̀ kan ló ti sọ tó olóòrà yé ọkùnrin tó bá ti kó sí ẹ lọ́wọ́ máa gba gbogbo owó ọwọ́ ẹ̀ tán ni olóòrà yé ọmọ bíbí òdẹ̀rà yé àti fẹ́yàn kankan lásìkò yìí ó nìyẹn. baby hold on ṣó n play mi. wọ́n má dá wọn lóhùn
Just calm down. Mama, explain for you later. Wá olóṣì nìyẹn. Téèyàn bá ti nífẹ̀ẹ́ nǹkan jókòó lọ́pọ̀lọ́, ó ti nífẹ̀ẹ́ abẹ́jù. Èmi lè orí lẹ́yìn tí mo sọ tuntun, baby, ṣọ́ play mi. Ẹ jẹ́ kó súnmọ́ kó gbà létí. Ó nìyẹn, ọmọ gidi lọ. Olóṣòkó sí ẹ lọ́wọ́, tí ẹ bá ẹ. Anyways, àbọ̀ wa bá nìyẹn. Brother Saamu, I will still stand my ground. Tí pẹ̀lú mi ò bá lè gbà kí n fẹ́ lómi kó lọ wá bó máa lóyún or kó get out. Káwọn méjèèjì ó fẹ́ fẹ́ obìnrin méjì sínú ilé. Oh yes. Ní èjì ẹ. Ayé àwọn ń ṣerú ẹ̀. Ayé ṣerú ẹ̀. Ìwọ náà dẹ̀ fẹ́ join wọn ṣerú ẹ̀. Na, you so wicked. I need to know your mama. No, I need to know your mama. Mo ní láti mọ ìyá ẹ pẹ̀lú tó ṣe yìí. Ó máa lọ gbà padà ní o. Brother Saamu, sọ fún yín tí pẹ̀lú mi ò bá lè gbà kí n fẹ́ lómi kó find security. That's our problem. Problem ẹ nìyẹn. Oh yes, that's our problem. Ayọ̀. Babe. Don't worry, Mumbo. Just a minute, okay? Are you sure? Oh yeah, Mumbo. Just a minute. Mumbo. O máa fi mí lẹ̀ sórí ìdúró. Ayọ̀. Hey, ó ti tilẹ̀kùn. Baby, ó ti tilẹ̀kùn now. Ayọ̀ tilẹ̀kùn lẹ́yìn. Àkùdé wà dá. Wà fọmọ olóṣò yìí. O fọmọ olóṣò yìí síta. O tún tilẹ̀kùn. Ọlọ́pàá mi náà. O tún tilẹ̀kùn mọ́ lóṣò. Ṣẹ́rípò olórí burúkú ni. Olórí burúkú ni wọlé. Àgbáyé. Wà ó mà dẹ̀nu. Kò sókè. Kò lè dànù. Ó lè dànù. Kò lè dànù. Ó lè dànù. Olórí burúkú olóṣò. Ọlọ́mọ àrúgbó. Ẹjọ́ yín wá kú. Ó ṣe mú bí sáàkì tó fi ń kó ẹ̀gẹ́. Ẹ̀kẹ́ hallelujah. Hallelujah. Ẹ̀kẹ́ hallelujah. Hallelujah. Àníkẹ́ tún ké hallelujah. Hallelujah. Ẹ fi tayọ̀tayọ̀ ké hallelujah. Hallelujah. Ẹ bá yin bàbá yẹn lógo. Ògo. Ṣé ẹ rí lórí òkè pabidà sọbidire? Ohunkóhun tó kálukú wa bá ti fi ìgbàgbọ́ béèrè. Mo ń sọ fún yín pẹ̀lú ìgbàgbọ́ Ọlọ́run ti dá wọn lóhùn. Ohunkóhun tẹ́ ẹ fi ìgbàgbọ́ béèrè lórí òkè yìí, bàbá mi tí ń bẹ ní ọ̀run ó ti fi ìgbàgbọ́ ó ti fi dá yín lóhùn. Àmín Jésù. Kẹ̀tì ẹ̀ ṣe. Ọlọ́run ti ń dá yín lóhùn. Yé, orùkù ní sá. Sọ̀rọ̀ pọ̀ ní kò kírun ni. Pásítọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ni mo fi bẹ̀ yín. Ẹ bá mi pe Ọlọ́run níbi tó ti ń gbọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pọ̀ Ọlọ́run kó wò mí ṣe láàánú. Kí lóbìnrin yẹn wí? Gbogbo àwọn ẹbí ọkọ mi ẹlẹ́yà yìí sì pọ̀ ju ojoojúmọ́ ni mo fi sunkún. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pọ̀ Ọlọ́run kó fún mi lọ́mọ. Nítorí pé ẹ ti wà lórí òkè Ọlọ́run ti dá yín lóhùn. Àmín Jésù. Kó ṣe ìyanu fún gbogbo wa pẹ̀lú mi. Ṣé kò rẹ̀? Pẹ̀lẹ́, rárá jàre lórí òkè. Sá. Kí lẹ kó ń bẹ̀ yẹn fún? Mo ní kẹ́ ẹ jókòó síbẹ̀ yẹn mò ń bọ̀ wá bá yín. Ibi tí a ní kí n jókòó sí mi gbọ́ ohun yín mọ́, ohun yín ti lọlẹ̀. Mi gbọ́ nǹkan tẹ̀ sọmọ dáadáa, àgàgà obìnrin, mi gbọ́ tó fẹ́ẹ̀tì wọn lò. Mo fẹ́ máa gbọ́ gbogbo nǹkan tẹ̀ ń sọ, àti pé candidate mi tí mo mú wá síbí, mo fẹ́ fún wọn ní moral support. Support. Mo fẹ́ fún wọn lẹ́spo. Ẹ jọ̀ọ́ ṣé wọ́n ń ṣe exam bí ni? Àwọn bàbá máa ṣe exam, àwọn tẹ̀ ní pé kán hallelujah tó ń rúkú. Ṣó jọra wọn? Ẹ wo pásítọ̀, ẹ fi wọn ṣé èèmọ̀ wọn ni, ẹ fi wọn lè máa bá àdúrà lọ. Gbogbo yín tí ẹ̀ ń wojú Olúwa fún ọmọ tuntun fún ọmọ rere ó yẹ fi gbàgbọ́ omi yín jáde ẹgbẹ́ omi yín jáde síwájú Ọlọ́run pabidà sọ́bí. Brother Saamu, omi lẹ gbé dání yìí. Omi àdúrà ni. Kí lẹ fẹ́ fomi ṣe? Mo wá gbàdúrà sínú omi náà nígbà tí a ti sọ fún mi pé ẹni tí mò ń mú bọ̀ kó gbómi kẹ́ẹ̀gì kan dání lèmi náà ṣe gbómi tèmi dání. Ẹ ṣe é mọ àwọn tó jókòó yìí. Mo mọ nǹkan tó ń ṣe ń bì. Àwọn wo ló jókòó yìí? Àwọn tó ń wojú Olúwa. Àwọn olóhùn ojú Olúwa. Àwọn tó ń wọ́ ọmọ tó fẹ́ lóyún. Ṣé ẹ fẹ́ lóyún ẹ fẹ́ bímọ ni? Bẹ́ẹ̀ni, èmi náà ń wojú Olúwa fún nǹkan gidi. Ẹ jẹ́ mọ̀ pé àdúrà tí mo bá gbà sínú omi fún àwọn ènìyàn yìí pẹ̀lú ìgbàgbọ́ ọlẹ́ ayọ̀ á sọ nínú wọn wá dẹ̀ lóyún ayọ̀. O tí mo fẹ́ gangan náà nìyẹn. Kọ́lé ayọ̀ sọ nínú mi kí n dẹ̀ lóyún ayọ̀. Dádì ẹ wò ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ fi ọkùnrin sílẹ̀ ẹ máa bá àdúrà lọ jàre. Ó má fi tí wọ́n dá wa dúró jàre. Ọmọ kọ́lẹ̀ ń wá lórí òkè deliverance lẹ̀ ń wá ń bí ẹ fẹ́ kán yẹ ẹgbẹ́ tó wà lára yín kúrò ní. Tẹ́ ìrànjú kò yí. Ó yá ohun tí o fẹ́ kọ́lọ́run fomi ṣe fún ẹ ó yá bẹ́ẹ̀ sí sọ ní kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀pọ̀ ẹ sọ́dọ̀ Ọlọ́run ó yá bẹ́ẹ̀ sí sọ. Olúwa o mo fẹ́ lóyún kọ́má ayọ̀. Olúwa o mo fẹ́ lóyún apostrophe ayọ̀. Bàbá o mo fẹ́ lóyún semicolon ayọ̀. Olúwa mo fẹ́ lóyún ayọ̀, mo fẹ́ lóyún ayọ̀, mo fẹ́ lóyún ayọ̀, mo fẹ́ lóyún ayọ̀, mo fẹ́ lóyún ayọ̀. Àmín 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 lórúkọ Jésù.
Ayobami, o mọ̀ pé kò sí moves tó bá máa make them you back it up. You know that I'll always support you. Kò yí sí náà kóbìnrin wà ní ọkọ for a very long time kó má rọmọ bí. Àdèlè sọ fault yẹn gan lè jẹ́ títí ẹ̀. Téèyàn bá dé wà make our moves yẹn kó make. Èèyàn ló máa lose at the end of the day. But then, ní time tá wà yìí, I would want you to please be patient with her. Ó ní ìdẹ́ gan sí ni o. She needs you so much now. Bójú kò má lọ bí iṣẹ́ mọ́ nítorí títí ẹ ni. Wo, this time around, it's got to be fire for fire. Kí n má lọ bí iṣẹ́ báwo àǹtí mi. Gbogbo etí mo ti ń kó fún látijọ́ yín kọ́. Gbogbo yẹn kọ́. Ayobami, the past is in the past. That one is gone. New time now one thing. Fire for fire ni. Lọ́mọ tá a gbọ́kànlé. Òròmú ì tó gbórí káàkiri bí orí ìpọ́pọ̀. Ẹlẹ́rìn ẹ̀yẹ ìyìn orin oṣù lórí o. Bóyá ẹ má bínú. Nǹkan tẹ́rán mi ló jẹ́ kí n pẹ́. Time ti dọ̀. Ẹ má bínú. Gbogbo nǹkan ti wọ́n. Mo ní láti fowó mi kún. Gbogbo nǹkan ti wọ́n gan. Láti dá iye ẹ lọ ìwé náà ti ń fowó kún nǹkan o máa wá wọlé ọkọ á di pé mo bá yín fowó kún owó ọbẹ̀ mo bá yín fowó kún owó nǹkan àbí. Ẹlẹ́rìn ẹ̀yẹ kí ni nǹkan tó ń rún ẹ tó tún sọ pé o fowó kún ṣé torí ẹ̀ mo ṣe ń pè é látẹ̀kàn tó gbé kọ́ọ̀lẹ̀ àbí. Nínú ọjà mo wà. Kí ni tiẹ̀? Sọ fún mi kí ni tiẹ̀ wọ́n yàn lé mi ni dandan ni kó mọ nǹkan tí mo rán ni gbogbo nǹkan tí bá ṣe ló fẹ́ mọ̀ ni orí òpè lẹ́nu gbígbẹ́ ẹlẹ́nu gbígbẹ́ orí òpè. ẹ wo èmi ò tiẹ̀ kí ẹ̀ pẹ̀lẹ́ lè tí mo rí bọ́bọ́dá mi kí ni nǹkan tẹ̀rọ ẹlẹ́rìn ẹ̀yẹ. Amọ̀ràn bí ní Ọ̀yọ́. Fi wọ́n lé ẹ̀gbọ́n wọn mọ́ ìmá ṣe bẹ́ẹ̀ ni pé nǹkan gé wọn jẹ nìyẹn wá wo bí kò mọ́ ìmá ṣe ní ẹ̀bẹ̀ ní pàjá bù wọ́n jẹ ó rí fídíń bọ́tà rí inú tó ń bí mi ni ó rí fídíń bọ́tù rí ní ìranú òṣì. Barnabas kan yìí. Bá gbé. Kíláàsì yẹn náà kò. Oh, diapers ni kì í ṣe Barnabas. Bọ́dà Sàámú. Ṣé diaper yóò wọ́n jù? Bọ́dà Sàámú, ẹ tún ti lọ fún yàn lóyún tàbí. Tẹ bá kó wà ládé sí, wọ́n á kọ́ ọlọ́pàá wá, wọ́n á kó tó jà wá, wọ́n á kó wà tá wà nulẹ̀. Ẹ wọ́n gbogbo ilé tẹ́ ìṣègùn pàápàá. Yọ síbi kan tí ẹ ti ìtàrúwọ bọ̀dá mi tó bá yẹ pé lóòótọ́ ẹ ti fún yàn lóyún síta ẹ̀yin gbé wá lé a máa bá yín tọ́jú ẹ̀ a máa tẹ́kì ẹ tó máa fi bímọ ẹ má gbé pamọ́. Ta ló mọ̀ kó rọrọ̀ gidi ilé jáde láti ẹnu ẹ wà ó gbìmẹ̀ hàn. bó ṣe ń sọ̀rọ̀ gidi ló ṣe ń sọ̀rọ̀ tó lọ́gbọ̀n lọ́rùn yín èmi ò mọ̀ pé láàká yẹ pọ̀ tó yìí ṣùgbọ́n wà bá mi tọ́jú àbí bí kò lọ ń ṣàánú ni kò lọ jẹ́ ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ àdúrà ní kẹ́ ẹ̀ bá mi gbà ó mọ̀ pé peacemaker ni mo jẹ́ ní community ọlọ́dẹ mọ ọlọ́run rí inú mi nínú community yìí ẹ ṣáà máa bá ń gbàdúrà ká gbóhùn ìyá ẹyìn ẹnì gbóhùn ọmọ. a máa gbóhùn àwọn jésù pé mi ò ti rà aṣọ ọmọ kékèké. díẹ̀ ní tètè rẹ̀ inú ara ẹ̀ ni. sórí owó tó fi kún gbogbo nǹkan tó rà yìí máa dá padà fún ẹ mo ń bọ̀ sí ṣé gbọ́ mo ń bọ̀ mí ní pẹ́ kó má pẹ́ láti ṣe bí kó sì dànù jàre ọdún máa sọ fún pé kó gbé ọkọ̀ ẹ̀kọ́ sùn. èyí sọ fún yẹ wọ́n fún ọ. abẹ́ni mo ṣe rí ni mo ti ṣe fún ẹ. ṣé mo ti lù ẹ́ wéré ní pẹlẹbẹ yìí o. ìmájú bá lọ sí ọmọ gbogbo yẹn fífẹ́ jàre kí ni gan wọ́n náà ti pọ̀ jù nù lẹ́yìn. Ọlọ́run abirù kí lè lé ìbáyìí wọ́n ti ní kí n mú omi ó ti sú mi ike omi kejì lélẹ́yìí tí mi dẹ̀ gbọ́ nǹkan kan abirù wàhálà wo lélẹ́yìí báyọ̀ lọ́wọ́ ṣóṣe ìgbà tó bá lé mi kúrò nílé ọkọ ni abirù kí lè léyìí. kí ló ṣẹlẹ̀ tá sọ̀kọ̀. Baby. Kò ń ṣe kí omi àdúrà tó gbé fún pé kó máa mú rẹ̀. Is this not it? Very good. So you have been wasting my time. Àbí bẹ́ẹ̀ kọ́? No, answer me. I'm talking to you. You have been wasting my time, isn't it? No. Ṣé o mọ̀ pé Ṣọ́báṣọlá àǹtí mi tó bá mi sọ̀rọ̀ pé kí n máa súnmọ́ ẹ regularly? And I have been doing that for the past 4 months, isn't it? Torí tiẹ̀, I stopped going to work frequently. Kò sí nǹkan tó ní kí n bá ẹ ṣe ní ilé tí mi bá ẹ ṣe. Isn't it? I'm talking to you, answer me. Isn't it? So wá rí pé you have wasted 4 months of my life. Àbí bẹ́ẹ̀ kọ́? Ṣé o mọ̀ káwọn ẹlòmíì máa lọ sí hospital within 1-2 months wọ́n á sọ fún ọkàn tí lóyún? Terry, ṣó máa tọdún 13 bàbọ̀? I gave you another chance and yet you succeeded in wasting 4 months of my life. Isn't it? Má worry. Ṣé
mi ò lé ẹ o, I'm not chasing you away. Alátiṣe ni mama ti ṣe àárẹ̀. Baby, baby, don't do anything. My friend, baby. Move away from baby, please don't, baby. My friend, move your body. Sorry, nǹkan tí máa ṣe fún ẹ. Ó wà lọ́kàn mi. Baby, no. Baby. If you come further. Baby, Odejo now. I'm sorry. Baby, wait. Wait. Look, má jẹ́ n bínú sí ẹ. I'm sorry. I'm sorry. I said get out of my sight. Baby, I'm sorry now. Never been now. Baby, wait. What is the meaning of all this? Baby, I'm sorry. Kúrò wá tí mọ́tò fi mo fẹ́ jáde. I'm sorry now. Move out of the way. I'm going now. Kí ló ṣẹlẹ̀? Ọlọ́mọjà rí bí. Ọlọ́mọjà ṣe kò ń gẹ́ bí kí ló fàjà? Sàámú. Irú ayọ̀ àti ìdùnnú ló yẹ kí n bá bí kí ló ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ ṣe wá ń wẹ̀ kún mu yìí, ó ń dùn mí kí ló ṣẹlẹ̀? Tójú ó dẹ̀ ń sunkún olóyún ò tún sunkún, olóyún ò sunkún. Brother Saamu, ẹ wò, mo respect ọmọdé ọ̀nà ìdí tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yẹn. Láti èmi lọ, ẹjọ́ mo fọlọ́ mi ìfẹ́ rí ní sàkání mi mọ́. Àbúrò mi ò fẹ́ rí ní sàkání mi mọ́. Nǹkan mi ti ń ṣẹlẹ̀ ayọ̀ ọmọ ìlóyún tó fẹ́ máa lọ. Ọmọ ìlóyún tó fẹ́ fi ilẹ̀ sí condition. Kúrò wájú mọ́tò fún mi. I'm sorry. But if you won't leave, I will find my way. Ṣó ti gbọ́? Baby, no. Baby. Ayọ̀mídé. Ṣé ló bí ẹ débi pé o fi mọ́tò lẹ̀ ó dẹ̀ fẹ́ gọ́ ọ̀kadà? Ibi tó jẹ́ pé mo ti wá débi sìn. Ìdùnnú àtayọ̀ ni mo fi ń bọ̀, mo ti ra gbogbo nǹkan yìí. Kódà mi ò tí ì sanwó pé. Oni Barnabas ló wà bí tí mo ti ra fún ẹgbẹ́ kọ́mọ ẹ lè máa lò. Oni feeding bottle rẹ̀ gbogbo ẹ̀rẹ̀. Kí ló wá jẹ? Bá Saamu. Pẹ̀dé àbí àjẹ́ ọkùnrin ni ó yẹ kí n máa béèrè pé ṣé o máa ń lọ fún antinanta? Ṣé o lóyún mọ́ ni? Ṣé o lóyún ní? Bá Saamu ẹ ṣara yín o. Ẹ ṣara yín gidigidi gan o. Ẹ̀wọ̀n tẹ́ bá kúrò mi báyìí sí fúnra yín lè máa fi bọ́tù yẹn lè máa fi mú omi. Ẹ kọ́ sí kúrò lọ́dọ̀ jọ. Tí mo sáré káàkiri nítorí tiẹ̀. Òun á ní fúnra ara mi ni máa fi feeding bottle, fúnra ara mi ni máa fi mú mi. Téèyàn bá dẹ̀ kí ẹ fò tán má léèyàn máa fi feeding bottle mú mi. Ìtumọ̀ ẹ̀ ní pé bóyá kíjọ́ èèyàn ti yẹ̀ àbí kíjọ́ èèyàn kó tẹ̀ wọnú lórí kọ́kàdá máa gbé ọ̀nà kọ́kọ́ dédé lọ́rùn mọ́lẹ̀ dáa kíjọ́ èèyàn wá bàjẹ́ ó lè máa fi feeding bottle mú mi wọ́n á máa rọ mi sínú feeding bottle fúngbà tí ó lè dá omi gbé. Ó dáa o fẹ́ fìbí iṣu mi ni èmi ò ní gbà mo mọ̀ kẹ́ tara lóyìn wá ó yẹ kó lóyún mo mi tí pásítọ̀ gbé fún ó yẹ kó lóyún. Ó dáa o òun rèé o mo mọ̀ kẹ́ bó o bá jáde wàyí padà gbé ń bí mo ti náwó ná mo mọ̀ kàn lọ́wọ́ á ṣèyanu nínú ayé ẹ̀ ṣá kó tó di pé mo fi fídíà mú mi fúnra mi jẹ́ tètè máa lọ. Arábìnrin mo ní kó dúró kó gbà arábìnrin mo ní kó dúró kó gbà arábìnrin mo ní kó dúró kó gbà. wọ́n ní mi ò fẹ́ ṣé dandan ni ẹ wo ẹni tí mo fẹ́ gbà nǹkan lọ́dọ̀ ẹ̀ ọ̀dọ̀ ẹ̀ ni mò ń lọ yẹn ẹ fi mí sílẹ̀ mo ní mi ò fẹ́. ó de dúró tèmi kó fi yẹn lẹ̀ arábìnrin. Èmi ló ń wá. bẹ́ẹ̀ ni. Ohun tó wà lọ́wọ́ mi ló fẹ́ gbà. bẹ́ẹ̀ ni. Ó ò fẹ́ tiẹ̀. mi ò fẹ́. Ó yá gbà. ẹ ṣé. Túwò. ẹ ṣé mo dúpẹ́. Òkúta ni mo gbé òkúta. Brother Saamu. Pásítọ̀ Ṣékélé. Brother Saamu. Pásítọ̀ Ṣékélé. Brother Saamu. Ṣé ẹ nífẹ̀ẹ́ sí bí mo yẹn ń pe Pásítọ̀ Ṣékélé ni ó dá Pásítọ̀ Ṣékélé lẹ́lẹ́kẹta sà. Bí mo ṣe láàlá yẹn ni. Ẹ káàbọ̀. Ohun tí wọ́n á rò pa lè ṣe báyìí ni wípé kẹ́ ẹ mọ ọ̀nà tí obìnrin yẹn máa ṣe padà sórí òkè ká lè gbàdúrà fún kí ohun tó ti ń fọkàn sí tó ti ń retí kí ṣùgbọ́n máa gbà wọ́n lọ́wọ́ kí ire ayọ̀ ẹ̀ tó ti fọkàn sí tó yẹ kó gbà báyìí kí ọ̀tá bá máa fi ọgbọ́n ẹ̀wẹ̀ gbà kó lọ́wọ́. Ọ̀rọ̀ yín yé mi o ara tó máa ń sọ̀rọ̀ alágọ̀ ṣé bẹ́ẹ̀ tó máa ń lógọ̀ ó lẹ́yìn túmọ̀ sí bí kan yìí ipe dandandandan àfi kó padà wá sórí òkè. Ọlọ́mọ jàrí bíi tí ò bá jẹ́ nǹkan míì náà báwo lèèyàn ṣe máa rí nǹkan white lẹ̀ ṣé kò yẹ kó ti mọ̀ pé nǹkan white nǹkan dáadáa ni nǹkan black nǹkan tí ò dáa ni tó wàá fi nǹkan white lẹ̀ tó wàá lọ bá nǹkan black ṣé dà bẹ́ẹ̀ lójú àlá yín tẹ̀yìn rí yẹn. Brother Saamu. Pásítọ̀ Ṣékélé. Ẹ má ronú bẹ́ẹ̀ èèyàn lè wọ aṣọ funfun báyìí
kí gbogbo inú ẹ̀ kó dúdú bí ètò báyìí èèyàn lè wá wọ aṣọ dúdú gẹ̀rẹ̀jẹ̀ báyìí kínú ẹ̀ dẹ̀ white. ẹ má ronú bẹ́ẹ̀ rárá tó ti yé yín ohun tí kẹ́ẹ̀rọ ni wípé bí obìnrin yẹn ṣe fẹ́ padà sórí òkè yìí bá ṣe fẹ́ gbàdúrà fún láti mú un dúró láti fi àdúrà ká fi dì í mú kó lè rí ire yẹn gan gbà. jọ̀tún Ọlọ́run gbogbo ọ̀nà tó máa fi lóyún tó máa fi bímọ ni ẹ mọ̀ kí mo sọ fún yín lọ́jọ́ kìíní àná lẹ́yìn oṣù bíi 4 going to 4 months kìíní yẹn padà ṣiṣẹ́ kò padà lóyún òun àtọkọ yìí wà nínú wàhálà ńlá ni irú àsìkò tí má ti mú padà ẹjọ ẹ̀yin mọ̀ nǹkan tẹ́ máa ṣe ẹ mọ̀ nǹkan tẹ́ máa ṣe ẹ tọwọ́ bọ̀ nú ẹ̀ kí kó lóyún kíá ẹ mọ̀ ṣe ẹ gbọ́wọ́lé nínú ní táìmù yìí ẹ jẹ́ kó bọ́ra sí kókò kan ẹnìkan kẹ́ wàá gbé bíbélì yín àti ẹ tẹ́kun ẹ̀ mọ́ bí polopolo ẹ̀. èmi kọ́ ni máa ṣe ẹ mọ̀ ṣẹlẹ̀ Ọlọ́run ló máa ṣe àkókò ẹ̀ ló dẹ̀ ti dé yìí. Pásítọ̀ Sàámú. Sá. Pásítọ̀ Sàámú. Sá. ohun tí mo ní kẹ́ ẹ ṣe yẹn ni kẹ́ ẹ ro ọpọlọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe láti mú ẹni yẹn wá. Definitely I will bring her here. I will bring her here. nígbà tó ti jẹ́ pé nǹkan tó lé ní I will bring her here ọmọ gígùn ìrì sọ́dọ̀ yín ló wá sí. ọ̀dọ̀ mi ló wá ń bí o. agùnjọjà. ẹ wá sáré kó jókòó sá. ọmọ yìí rèé. báwo ni. dáàdì sá mo ti gbé fún wọn sá wọn dẹ̀ sọ pé Ọlọ́run túbọ̀ máa ròyìn lágbára sá. àmín o ṣe. ọmọ etí wa ń bí. wọ́n lọ́dọ̀ pásítọ̀ ló wá ń sìn sọ́dọ̀ wọn ló wá ń sìn. bẹ́ẹ̀ni mo ti gbàṣẹ Olúwa sùn. kí ni màá gbá ẹ lójú ni ọmọ mi ń gbá ẹ lójú kó lọ́dọ̀ pásítọ̀ kó dábìlì òkè. ọmọ ẹ̀mí ni báyìí o. ọmọ 3 lọ́kàn lèmi. 3 in 1 ni. wo sáré wọnú ilé pásítọ̀ kó bá mi wá gàrí kékeré díẹ̀ àtọ́bẹ̀ ẹja. ẹ sọ pé sá. gàrí kékeré àtọ́bẹ̀ ẹja kó ra fi ṣúgà díẹ̀ sí gàrí kékeré àtọ́bẹ̀ ẹja. ibi tí mo wà ní ilé mọ́mọ́lúàbí sí máa. bọ́dá Sàámú kò sí ọbẹ̀ ẹja ń bí o. kò sọ ọbẹ̀ ẹja ọbẹ̀ kí ló wá wà. wọ́n lọ bá mi tẹ̀bà kó dẹ̀ gbé ọbẹ̀ ẹ̀fọ́ yẹn kó gbé wá fún mi. jọ̀tún Ọlọ́run lọ́tẹ̀bà àtọ́bẹ̀ ẹ̀fọ́ àti bọ̀kọ̀tọ̀. ẹ lè rí bọ̀kọ̀tọ̀ o. ẹran wẹ́wẹ́ ńkọ́ ẹran náà. apásun ló wà ń bẹ̀ o. pẹ̀sẹ̀ ṣíkìlì ẹ̀rì ìjòrí burúkú lè fọ́fún ẹ̀nífẹ̀ ẹ̀bà ẹ̀fọ́ àtàpásún tó. ẹ tún fẹ́ràn àpásún. bẹ́ẹ̀ ni ẹ̀bà ẹ̀fọ́ àtàpásún. lọ ṣe. ok sá. ṣùgbọ́n bọ́dá Sàámú ẹ̀yin náà ẹ máa ran iṣẹ́ Olúwa lọ́wọ́ o kẹ́ ẹ máa ran iṣẹ́ Olúwa lọ́wọ́. ẹ tọrọ owó lọ́wọ́ mi. irọ́ Ọlọ́run kì í tọrọ owó lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ ni ènìyàn ló máa ń tọrọ gàárì àtọbẹ̀ ẹja lọ́wọ́ ìránṣẹ́ Ọlọ́run. lọ́wọ́ Ọlọ́run. iná lọ́wọ́ Ọlọ́run kọ́ lọ́wọ́ ìránṣẹ́ Ọlọ́run. pàṣẹ kékeré ẹ̀mí Ọlọ́run kan ń lo yìí ní ẹ ti pẹ́ street. èmi lẹ́yìn dọ́gbọ́n fún lóhùn sọ́lọ́ lẹ́yìn gbèjà yẹn. mi ò gbèjọ́ lọ àníkẹ́ máa ran Ọlọ́run lọ́wọ́. ẹ ṣáàjọ ń tẹ ìbàdí náà ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹ̀dẹ̀ máa fún mi lówó mọ́tò kí n tó kúrò bẹ́ẹ̀ yín lẹ́pẹ́ mi wá mi lówó mọ́tò kí n tó wá bí o. kò sí wàhálà àdè máa ríra nìyẹn torí èmi ti ń lọ bóyá àdè máa pàdé lọ́hùn ṣá kò sí wàhálà. sísá pẹ̀lú mi. irọ́ ẹni sùúrù ẹ jẹ́ n rọra hug yín báyìí. kí ló ṣẹlẹ̀ ẹ wò. bí mo máa ṣe lórí ẹ̀ lélẹ̀. ẹ kújọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú. ojú yín lélẹ̀. congrats. ẹ ṣé mà ẹ ṣé. family ńkọ́ ọkọ ńkọ́ ọmọ ńkọ́ ṣàlàáfíà ni. kí ló ṣe yín. ẹ wo nǹkan tó rọra ń bà mí nínú jẹ́ mo lè béèrè lọ́wọ́ mi yẹn. wo ló ń bà yín nínú jẹ́ mi ṣé tọkọ àbí tọmọ. ẹ mọ̀ pé mi ti bímọ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ yẹn ti ń dá wàhálà lẹ̀ láàrin èmi àti ọkọ mi gbogbo ìgbìyànjú mi báyìí ṣe ló dà pé mi ìgbìyànjú rárá medically wọ́n ní nǹkan kan ò ṣe mí gbogbo ẹ ti wá sú mi owó ẹ ti sú mi o. ẹ má sunkún ẹ má sunkún èmi náà dààmú díẹ̀ o mo dààmú kọ́lọ́run tó gbáláwore pàdé mi o ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ máa mú yín débi bẹ̀ mo dẹ̀ wà very very sure pé tẹ bá débẹ̀ ẹ lè mú ṣù yẹn jẹ. ẹ ṣọ. ó yẹ jẹ́ n pa nọ́mbà yẹn so mo ń lọ sí meeting sìn màá wá pè yín later màá júwèé bẹ̀ fún yín ṣe ti gbọ́. ṣebí meeting lẹ́lẹ́ lọ ṣé ẹ jẹ́ ń tẹ̀lé yín máa lọ. ẹ máa tẹ̀lé mi débi. gbogbo ibi tẹ bá ti ń lọ lé ní bàjọ́ ń lọ ni. kò sí wàhálà. ẹ fún mi ẹ jẹ́ kí n fún yín. ẹ má wọ́ọ̀rì tí bá mú yín débẹ̀ bàbá yẹn ó gbóná bí ṣànpọ̀n náà ni. má ṣe géètì rẹ̀ ibi ìgbẹ́ o mi kọ́kọ́ rí mọ́tò ayọ̀ wọ́n dẹ̀ ti lálẹ̀kùn ẹ̀ pa kí ló dé. ta lè lè ta ni
Ẹ káàsán. Wà ń bí jàre. Orí mi ń bí lánàá ni ó dẹ̀ kí mi tó dẹ̀ ń lọ. Kí ló ṣe ẹ́? Kò sí mo jáde ni. Tó ń gbélé nǹkan. Mi ò rí mọ́tò Ayọ̀mídé ńlé mi ì dẹ̀ rí pẹ̀lú mi nítòsí pẹ̀lú mi gangan ló dé important torí pẹ̀lú mi ni mo ṣe wá. Ṣe rí ìyàwó wọn nírọ̀lẹ́ àná mo rí tó jáde bọ̀ kò pẹ́ ọkọ wọn náà gbé mọ́tò ó dẹ̀ jáde kan tí mo dẹ̀ rí mọ́ nìyẹn. Wọ́n jáde lọ́tọ̀ọ̀tọ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n jáde. Ibo wá ní pẹ̀lú mi lọ torí mo ní láti rí o mo ní láti rí pẹ̀lú mi báyìí gẹ́gẹ́ bí n tó sọ fún mi o pẹ̀lú mi mo ló lọ. Ìyàwó. Mi wọ́n bí tó lọ kọ́ gbẹ́rù ni. Tó o bá mọ ibi tí ìyàwó lọ tó dẹ̀ mọ̀ pé ọkọ jáde ìyàwó náà jáde ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀ náà jọ jáde jọ ibo lọkọ lọ. Brother Sam, married man lè ń béèrè lọ́wọ́ mi pé bo ló lọ mi wọ́n bí tó lọ. Orí ẹ bàjẹ́ àti ẹ̀jẹ̀wọ̀ tí mi ò mọ̀ àìmọye married man bó ṣe wà tó ti ṣe wákàn tó ti yí lórí wọn tó ṣe mama yí bí steering ni mama yí bí steering ni àìmọye married man tó ti yí bí steering lórí ẹ ìwọ yìí baby student bí o pè dànù wá sọ fún mi pé baby married man fẹ́ mọ̀ bí tó lọ. Bọ́lá fẹ́ wọ́n mọ̀ obìnrin síbà tó rọ lọ́ndé wọ́n dẹ̀ ní pásọ̀ dẹ̀ ní kí ní dangerous pásọ̀ ní kí n wá kàn mo fẹ́ wá sí. Omi lẹ́yìn náà tún gbé fún mi ni. Omi ni mo rí pò ń yiri ẹ wò. Omi tó ń wò lọ́wọ́ ẹ̀hún. Omi ńlá ni nǹkan ńlá mo gbé fún ọ. Kò lè jọ ẹ́ lójú àmọ́ bó ṣe wà ń. Tó o bá mú tó o mú tó o lò bí mo ṣe ní kó o lò. O ò bímọ àbí kíla. O lóyún ó bímọ bẹ́ẹ̀ mo sọ fún ọ. Bómi ń ṣe wà ń. Tó o bá mú tó jẹ́ pé ọmọ kan ṣo ló kù lálẹ́ di ọ̀run. Tó jẹ́ pé yìí bí ogún lẹ fẹ́ gbọ́mọ yìí ìwọ ni wọ́n gbé fún. Bẹ́ẹ̀ mo sọ fún ọ. Kódà gan bọ́kùnrin bá mú ọkùnrin òun ó lóyún àmọ́ ohun tí ó bí lèmi ọmọ. Bàbá ẹ jẹ́ kí mi bí ọmọ gidi. Ó bímọ gidi ebi obìnrin ni wọ́n ó bímọ gidi ó bímọ gidi wàá gbọ́ o ọjọ́ 24 ló fi mú wọn láwọn fẹ́lẹ́ bonú kò járí kan àṣebi o àwọn ọmọ ẹsẹ̀ sì kà lọ́nà torí ọ tó o rómi tí mo gbé fún ọ yìí ojú mi ò tún gbọdọ̀ kàn mọ́ yàtọ̀ fojú tiẹ̀. A jẹ́ pé ọkọ mi náà gbọdọ̀ rí báyìí. Ọkọ rẹ ò gbọdọ̀ rí i àmì nínú ẹ̀ náà àmì yẹn nínú ìyẹn láàrin ìwọ́mọ̀ tí ń bínú ọkọ rẹ ò gbọdọ̀ fojú rí o nígbà tí ìyanu bá ṣẹlẹ̀ tó o bá lóyún náà lọkọ rẹ ó tó rí iṣẹ́ ìyanu lára rẹ náà tó yin ìwọ náà lógo. Ẹ ṣé mo dúpẹ́ sá. Mo ti jẹ́nu yóò dáa fún ọ. Oh yes! Ó ti ṣẹlẹ̀ o yes! Ọmọ èmi náà ti join club yìí báyìí o I swear down ọmọ èmi náà ti dọ́lọ́mọ nìyẹn o yeah! Ìyàwó mi ṣe bímọ ni ẹ náà ìfà ó wà lọ́sibítù báyìí mo kàn ní kí n sáré wálé wá kó àwọn kankan ni yes now Akórèdé hospital Yakobi ti join mi nìyẹn wonderful in fact a máa ṣe fàájì yẹn gan ni o mọ́júmọ́ kẹlẹ́lẹ́ nígbà bẹ́ẹ̀ yes nice one bro you're talking to the latest father in town wá ṣe bọ́dà mi gba ìpàdé mi bẹ́ẹ̀ ọmọ. Hello, ọ̀rẹ́ mi mo wà ní ẹ̀gbọ́n mi àbí o ọmọ wọn náà ló ń gbóhùn ẹ̀yẹ wọ́n ti bímọ bó a wá nìyẹn o ok kò sí problem ó lè pè mí kò sí wàhálà alright go take care. Yọkọ mi. Ṣé kò disturb? Ṣé wo ọmọ tó ti kéékèèké mi ni mo mọ̀ tí mo ṣe tó ti dákẹ́ báyìí? Ta ni yẹn ẹ wọlé? Ìdààmú àdúgbò yìí. Ìdààmú community yìí. Ṣàlàáfíà ni. Wọ́n mọ̀ yìí. Òwe ìjọ mi. Ọmọ ìyá tó lórúkọ. Á dàgbà dàrúgbó. Pẹ̀lẹ́ bàbá ẹ̀ ńkọ́? Ayọ̀. Rasamu òun yìí náà mo gbọ́ tí mo fi jáde. Ayọ̀ báwo ni? Pẹ̀lẹ́. Ẹ wá kí Ọládùúgbò rẹ ní kẹyà lọ́dọ̀ wa mi. Irú ọ̀dọ̀ yín gangan ni mo wà. Bẹ́ẹ̀ ni mo wá síbí ni ọ̀dọ̀ yín gangan mo wá títí ọmọ ìmá máa fi rìn mo wá jẹun bí ni.
tọ́mọ ìmọ̀ máa fèrè màmá wá síbi wá jẹ́ òní. Kò sí problem Brasamu ayé gbà yín. Tí n bá dẹ̀ tún lọ wà tó máa fún mi lówó mọ́tò. Kò sí wàhálà Brasamu. Báńgbé ọmọ báńgbé. Kí ló mú tó ń ké? Ẹ rí bóyá ìdánwò mi báyìí ó dẹ̀ sinmi ẹ̀dọ̀. Yes, who's that? Stand here. Máa jẹun ẹ pẹ́ tó máa fi wọ yunifásitì màmá wa gẹ̀hún bí. Ẹ pẹ̀lẹ́ o. Ṣẹ́yìn dẹ ní ìhàyín. Òun ló ní àyìn. Ẹ dákun wàhálà kan tí ń ṣẹlẹ̀ sí mi lẹ́nu bí ijọ́ mẹ́ta yìí mo ní kí n wá yanjú sí wàhálà ọ̀hún. Ṣé ẹ rí láti bí ọjọ́ bíi mẹ́ta tí n bá ti sùn báyìí ọmọ tuntun wọn máa yẹ gbà wọn máa lé mi kiri. Ọmọ kòkó lé yín kiri gbàdá ni. Tí n bá yíra kó báyìí ẹgbà ni, tí n bá bẹ̀rẹ̀ báyìí ẹgbà, tí n bá sùn báyìí ẹgbà ni àná sáré ni àbí bó ni. Bẹ́ẹ̀ ni ẹ̀mẹ́wàá ni bàbá máa ń pariwo nínú ilé pé wọ́n lé àwọn. Ìbátan bá wá sọ bẹ́ẹ̀ ẹ̀yin ò sì wá dá wọn lóhùn pé ẹ má sáré. Kí lẹ̀ ń sọ ọ̀nà bàbá tí kò dùn lẹ́nu tó bá ná ìtàn náà yẹn jọ ṣáwọn lọ́wọ́ á ná yìí ni. Àwọn ò ní sori burúkú o ìbànújẹ́ ò ní débẹ̀ ìgbà tí mo ti wọlé tí mo ti di pé best colour mi ló wọ̀ mo ti mọ̀ pọ̀pọ̀ lọ́ máa wà lórí ẹ̀ ṣé fẹ́ máa fi ilẹ̀kẹ̀ ẹ wọ́n fẹ́ máa fi dẹ́rù bà wọ́n ni street lèmi o Sàámú lórúkọ mi ò tẹ́ ẹ̀ bá mọ́ mi ẹ gúgú ẹ̀ Sàámú lórúkọ mi kí ni tó ṣẹlẹ̀ kẹ́ sọ̀rọ̀ ẹ kò dédé wọlé bí ẹ sọ wípé wọ́n lọ ọmọ kan náà yìí ọmọ àkókò wo ló ń nà yìí. Àbí ṣé ọ̀pọ̀ ọmọ mi ni. Tọ́kílẹ̀ ń wá. Pẹ̀lú mi bàbá kílẹ̀ wá yẹn ti jẹ́ kí n mọ̀ pé ẹ mọ́ra. What are you saying? Ẹ rò pé ẹ lè wá síbi kẹ́ bá fi ilẹ̀ kẹ̀kẹ́ bá fi dẹ́rù bà wọ́n. Ẹ wá ẹ lọ bèrè mi o tẹ́ ẹ bá gbọ́ Sàámú ẹ Google mi ni o tó bá gbọ́ Sàámú Google hit wà bá mi bẹ́ẹ̀ bí bó ṣe rí. Ẹ wá pa síbí ẹ fẹ́ máa wá halẹ̀ máwọn èèyàn mi ẹ wá ìgboro ńlá gidi ni mí ṣọ́pọ̀ yẹringí ohun gangan ni mí ṣe ti gbọ́ rí ṣọ́pọ̀ yẹringí ìgboro ńlá gangan ni mí tẹ́ bá gbọ́ ẹ má sáré awalawa ń bẹ̀ tẹ́ bá tún gbọ́ ẹ sáré o èmi náà mo tún wà ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan kẹ́ farabalẹ̀ kẹ́ sọ̀rọ̀ mi. Ẹ dákun ṣe rí nígbà tí wàhálà yìí ṣẹlẹ̀ mo wá wò pé ẹ̀fún béèdì ta ni ń sàsí mi tá mọ́sẹ̀ wọ́n á bá àwọn onílẹ̀ léèrè àwọn onílẹ̀ wọ́n á jẹ́ kó yé mi wípé mo ní ọmọ kan ń ta o ọmọ yìí ní ń dà mí láàmú pé kí n wá gbé òun wọlé o kí n wá gbé òun wálé o mo wá wò pé tá lèmi pẹ̀lú rẹ̀ ní àṣepọ̀ ní yàjóyàjó o mo wá ronú kan ọmọ yìí pé nígbà tó bá ju ọmọ wá sọ́dọ̀ mi wọ́n wá wò pé ọmọ lórí rùmúrùmú dáadáa yìí nǹkan tó má dáa kì í máa ṣe tẹnìkan mo wá bọ ibùsí lọ́wọ́ pé kọ́ la. Ìgbà tẹ́ ẹ̀bù fún ṣọ́la. Ọ̀la. Ǹgbọ́ lẹ́bù. Ìgbà tó wá lẹ́bù tán kí ló wá ṣẹlẹ̀? Ẹ̀bù tọ́lá yìí ń lọ yí iyì ẹ̀ padà. Wọ́n á bá alájọṣepọ̀. Excuse me. Ìgbà tó lẹ́bù tán ẹ̀jìn pẹ̀lú mi. Gbọ́ngbìlà yín. Ẹ̀rìn mọ́. Ó dẹ̀ mọ̀. Òun náà mọ̀ o. Àmọ́ ńgbà tí ojú rẹ̀ wá wálẹ̀ mo wá bẹ̀ mo ní kó má bínú àwa ṣe ní òkú òru pé n ò ní jẹ́ kẹ́nì kankan gbọ́ àmọ́ kì í ṣe pé mo dín ìdíwà tú àṣírí àmì yẹ̀bẹ̀ á jẹ́ pé ohun tó ṣẹlẹ̀ ní o. Pẹ̀lú mi, so you could do this to me ó ṣe ní ìtọ́ pẹ̀lú mi babaláwo ló ń bá sùn sìn this old rickety man ló ń bá sùn pẹ̀lú mi what is all this pẹ̀lú mi. Olóṣì yẹn èèyàn burúkú ayé àtọ̀run yẹn o ò máa dúró nǹkan tó fojú ọmọbìnrin o ò máa dúró nǹkan tó fi rí ni ọmọ tó kúnlẹ̀ o máa dúró nǹkan tó fojú ẹ̀ rí lórí ìwé pé kò bímọ tó dà láàmú káàkiri o máa dúró nǹkan tó ṣe fún o lè jáde lóru o lè jáde lọ́sàn o lè jáde lálẹ́ o bẹ̀rẹ̀ sí ní yẹ̀yẹ́ káàkiri nígbà tí kì í ṣe pé òun ló ń ṣọmọ dépò ká wá sọ pé wò fúnra rẹ̀ náà ló ń ṣọmọ àìmọye wàhálà tẹ́yìn ọkùnrin máa ń fojú àwọn obìnrin rí nítorí wípé wọn ò bímọ sílé ìwọ fúnra rẹ̀ ìjọ yẹra ẹ wò bóyá wọ́n ló ní problem tó fi jẹ́ pé àwọn ọmọbìnrin ilẹ̀ ń lé káàkiri jáde ìranu ni ẹ ò bímọ o ti ṣe gbá o ti ṣàwo ẹ tí ẹ ṣe wádìí náà a mọ̀ pé mi wádìí náà wọn náà tó jẹ́ pé ọwọ́ rẹ̀ ló fi fà àmọ́ wàhálà ká fún wọn ṣe ìtì pọ́jù ẹlòmíì ẹ máa fún ní wàhálà ṣe ọmọ kékeré ló máa lọ bá
ó lè jọmọ 21 years ló máa lọ bá ló máa ní kó bá òun lájọṣepọ̀ á wá jẹ́ nǹkan tìjú fún nígbà tó lọ́ọ́ bá wá ṣèyanu tán lọ́dọ̀ ọkọ ẹ̀ gangan ṣé bóun ló ṣẹlẹ̀ yìí tó push ìyàwó ẹ títí tó fi dé ọ̀dọ̀ babaláwo bàbá ìfi nǹkan bá lájọṣepọ̀ kò dẹ̀ mọ̀ pọ̀ ń bá òun lájọṣepọ̀ àmọ́ wọ́n ti jọ bímọ ọmọ tó rò pé obi tínú ẹ̀ ń dùn tó ń lé káàkiri àṣọmọ́ babaláwo ni ṣé kò wà tán báyìí ń sìn ṣé kò wà tán wo arábìnrin má sunkún o ọlọ́run ti bá wọ ṣe o ó ti hàn gàdàgbà báyìí pé ìwọ ò kì í ṣàgàn àbí wọn náà ti mọ̀ kì í ṣàgàn wà wá padà lọ bẹ ìyàwó ẹ nígbà tí wọ́n bá gba ọmọ ẹ lọ́tán wà lọ bẹ ìyàwó ẹ wá mọ̀ bẹ́ẹ̀ ṣe máa bí ọmọ mi bàbá ọlọ́run ti mẹ́yìn náà o ọlọ́run ti mẹ́yìn o fúnra ara yín lẹ̀ débi lẹ sọ ẹlẹ́ẹ̀fọ́ oògùn bá lájọṣepọ̀ nígbà tí o mọ̀ pé báwo lájọṣepọ̀ kò sí ní tó a bá dọ́dọ̀ ọlọ́pàá wọ́n mọ̀ ń da kéèsì tí wọ́n máa gbé sí wọ́n mọ̀ ń da lọ́ọ̀ tó wà máa bá yín fà àmọ́ mo fẹ́ dájú ẹ babaláwo ti lọ́mọ kòkó léwu ìgbà tán dẹ̀ ti proof dẹ̀ ti wà kàn bára wọn lájọṣepọ̀ kò sí ní tá a fẹ́ ṣe nípa ìdí èyí bá gbọ́mọ̀ yìí gbọ́mọ̀ sí bàbá ẹgbẹ́ ẹ má gbé mi. fúnra rẹ̀ ọmọ bí ọmọbìnrin wà bí wọ́n ti kú ẹgbẹ́ ìgbẹ́. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó SAAMU Àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí SAAMU fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé lóṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò SAAMU o.